obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. ìbẹ̀rẹ̀ ayé ọwọ́ ẹ ló wà ìwọ lólùkù ohun gbogbo ẹni ń gbáyé kò mọ̀ dí ayé elédùwà ìwọ nìkan ló mọ̀ o. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. I was early to school. Yet I was late to school. I came with school bus. I was absent yesterday. I forgot my homework class. ọmọ dáàdì èlò ti dé yẹn bí àwa ti fi mi lọ́rùn díẹ̀ sílẹ̀ tọkọ mi bá dẹ̀ ti wọlé ní ti máa sọ fún pé wà lẹ́ ti pọ̀jù kó máa mọ́ dání lọ sọ́fíìsì. ṣé kò yẹ ká lọ pàdé dáàdì mi. ta ló ń di ẹlọ́wọ́ má lọ pàdé dáàdì. máa ṣáájú ní dáadáa. irọ́ ló pa ìwọ. Ayọ̀mídé báwo lẹ́sẹ̀ wọ́n gbọ́dọ̀ fi ń tẹ̀lé yàrá. I can see that. ó ṣáájú mi débi àbí ṣé bí n tó fẹ́ fi hàn dáàdì tó fi ní ká máa sáré ilé bọ̀ wá pàdé ọkọ mi nìyẹn ó wà lára ẹ̀. ẹ farabalẹ̀ tiẹ̀ kí mi káàbọ̀ ẹ ti ń ta sọ́mọ yín. ẹ mọ̀ bínú tẹ̀lé. ọmọ mi là ṣá. ó wà lára ẹ̀. ó yà ẹ lẹ ọ̀lẹ ni ẹ. ó yẹ kí n máa bá sáré. ọmọ mi yà ó wà lára ẹ̀. ẹ yà máa gbé máa gbé. ṣùgbọ́n ìgbà tí mo sọ sí nípa ọ̀tọ̀ ẹni nípa ìjọ ṣùgbọ́n báyìí ṣe yá sí. ìdí á ní kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kàn fẹ́ síkì ni. ṣòro frankly speaking sickness tó ń wọ yẹn ó máa ń wà psychological nígbà mi ìgbà mi tí yóò bá rí ìtọ́jú á sick tí yóò bá tún rí ìtọ́jú jù gbà mí á tún sick yes ṣé ọmọ nǹkan tí mi ṣe ń school ni so mo mọ nǹkan tí mo ń sọ. nígbà tó mọ̀ pé psychologist ni o ṣe máa practice ẹ̀ o ṣiṣẹ́ pé káràkátà business ni o ṣe káàkiri. ọ̀nà gbọ́dọ̀ tó ń lọ náà nìyẹn nísìnyí sórí kátàkárà yẹn tí mo ń ṣe ń sìn ó ti jẹ́ mi lọ́wọ́ láti kékeré nǹkan tí mo ṣe rìn láyò nígbà tí mo dàgbà nìyẹn but mo ṣe psychology ní school fún degree mi ni mo dẹ̀ mọ̀ nípa mo mọ̀ dájúdájú so tí bá ń sọ̀rọ̀ mo nǹkan tí mo ń sọ. Mr. Psychologist àti gbọ́ ẹ ṣe. ìwọ náà bàtà fún Ayọ̀mídé ní time sí sórí pé ó ń pick up kíákíá àbí ṣe bọ́ sọ pé òun ló ní kẹsàrẹ́ wá pàdé mi ọjọ́ mi ti ṣe bẹ́ẹ̀ rí
ìjọ pé ẹsẹ̀ yẹn kàn máa ń ṣan ni mo kọ́ ló fi ń sáré káàkiri yẹn sẹ́. mi ò notice ẹ̀ àmọ́ kí ni mo fẹ́ ṣe sí kí la fẹ́ ṣe sí ọmọ tó yẹ kẹ́ bí a mo wà ní leave ni. mi lè ní time fún tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn you know as a medical doctor ṣé mi wà demanding ìwọ fúnra rẹ̀ dẹ̀ ní òkè gbogbo ìwọ náà máa ń busy gbogbo ìlú náà rọ kò tẹ̀ dánìkan wà láàrin inú ilé ìgbà bí òun ní kó wà ní boarding school. Because ìgbà tí mo rí ẹ̀ teacher wọn náà ó suggest ó ní ó máa pay ẹ̀ kó jẹ́ the student because kò kí ń wà lábẹ́ láàrin àwọn peers ẹ̀. But the problem is ká ní pé ìwọ àti mi a ní àbúrò nsìn ni àbá ní kíkan náà máa gbé pẹ̀lú wa a lè máa bá máa mójútó but unfortunately èmi àti aláàbúrò lẹ́yìn so that kind of thing is just wà worrisome bàbá kan. my dear mo ń ro kinní kan bóyá kí n lọ sọ fún mọ́mì mi kọ́ wọn bá wa gbé alẹ́ ìsìngbà tí dáàdì ti kú àwọn nìkan ló ń dá nìkan gbé gbogbo ibẹ̀ kò sẹ́nì kankan pẹ̀lú wọn. wọ́n lè máa ṣe business wọn níbi eyín òde wa demand tó ti wà bí. of course ṣèbí ẹni kọ́kọ́ supply ọjà fáwọn customers wọn kọ́ lè pay owó sí àkáǹtì wọn ni ló bá tán. ok dènà wọn bá máa mú táyọ̀ mi dé good idea nìyẹn tó bá gbà o. anyway tí màá fi convince my very sure kó máa gbà. kúnlẹ̀ ìwọ ni mo bá sọ̀rọ̀ ẹ́ ó lè lẹ́mi lọ́nà kí ni gbogbo kí ni mí ní gbogbo eléyìí báyìí sí mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun fi mí rìn lọ. ojú kí ni kò tó fẹ́ kí ló fẹ́ kí n ṣe fún ẹ. a ní mi lè dá sú mi lè má dá ṣe gbogbo nǹkan nù léyìí ó ti sú mi n fẹ́ ọmọ ọ̀dọ́ nù léyìí n fẹ́ ọmọ ọ̀dọ́ o. ok kí n bẹ gẹ́ẹ̀tì ọmọ tí wàá tún máa treat àbí. ti gbọ́ mi ní máa treat ẹ̀. listen Péjú nǹkan tó bá máa mú mi gẹ́ẹ̀tì ọmọ ọ̀dọ̀ fún ẹ máa fún ẹ láwọn conditions kan tó yẹ pé o gbọ́dọ̀ meet up with. ok kí làwọn conditions náà. number one o gbọ́dọ̀ jẹ́ ẹni tó mature as in 18 years and above. 2 wàá kọ undertakings fún mi pé o ní máa treat ẹ. 3 o gbọ́dọ̀ wá bí iṣẹ́ tó máa kọ́ àbí kó lọ sílé ìwé. then 4 ó máa sùn ní normal time tọmọlúàbí máa ń sùn ṣùgbọ́n. báwo mo ṣe máa gba ẹgbẹ́ mi wá sílé nígbà tí ẹgbẹ́ mi bá wá sílé nísì tó wá ń ṣọmọ ọ̀dọ̀ fún wa ṣé mi ti fàyàwó wá sílé fọ́kọ mi ni. meaning what. a lè sọ ìrọ̀lọ́ máa yẹ kí iṣu ló wa. Péjú òun try láti insinuate pé èmi àti ọmọ ọdún máa jọ ní nǹkan papọ̀. a lè sọ ìrọ̀lọ́ máa yẹ kí iṣu ló wa. listen mi ò lè gbà kó gba ọmọkùnrin sílé as a house help. listen the worst you can do is máa ṣiṣẹ́ yìí máa fún ẹ lówó ẹ̀ papọ̀ ṣùgbọ́n. tó bá sọ pé ó gbà kí n gbọkùnrin má dé gbọmọdé àti gbọ́. mo ò fẹ́ ọmọdé I'm sorry. máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ bí ọmọ máa ṣe gbogbo tó bá fẹ́ kí n ṣe fún mi ò fẹ́ obìnrin àgbàlagbà. okay listen maybe you should go ahead law employ ìyá tó bá wà within the range of 45 50 or 55 years old that will help out please. kọ́ bá lè sọlé ọmọ mi kí n má lè ráyè bímọ kọ́ lọ́mọ ọmọ tí wọ́n wá kó wá fẹ́ fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe gan ṣo ti gbọ́ àti gbọ́ àgbọ̀mọdé ara ran lọ skul àá máa tọ́ bí ọmọ ṣíkẹ̀nà bọ̀ èmi fọ́mọ ọ̀dọ̀ ó tán. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ sọ pé ẹ̀ lè fọmọ yín sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ní ìkọ̀sí nǹkan tó ní pé Káyọ̀mídé máa gbé bíbá there are beautiful and good school around tó jẹ́ pé ó lè lọ tó dẹ̀ máa wà òkè ẹ̀ lè ní ẹ̀ lè fọmọ́lẹ̀ tó. Mummy ẹ understand nǹkan tí mò ń try láti sọ afẹ́fọ́ kọ̀ọ̀kan pẹ̀yẹ méjì ni. ọ̀nà o. Mummy nǹkan tí mò ń try láti ṣàlàyé ni pé èmi àtọkọ mi a lè máa lọ ibi iṣẹ́ wa a máa padà sílé a máa bẹ́yìn àtọmọ́lé torí nǹkan tí wọ́n complain fún wa lọ́sibítù ni pé ká máa fara mọ́ bí nǹkan tó lack nìyẹn Mummy then moreover bí tẹ́ ti ń gba ọjà ó súnmọ́ lè wà eléyìí máa gba ọjà yín easily Mummy kò stop yín náà. nǹkan tẹ́ ń try láti sọ́nsìn ni wípé kémi máa ṣe nání fún yín tẹ́yìn bá ti lọ síbi iṣẹ́ tí yín tẹ́ ti lọ tẹ́ bá ti ń dé kémi máa wà lé kémi máa tọ́jú Ayọ̀mídé ẹ ṣe kúkú lọ gbọ́mọ ọ̀dọ̀. Mummy ọmọ ọ̀dọ̀ Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ lójú bẹ́ẹ̀ ṣe ń sọ ilẹ̀ yín náà mọ̀ náà ẹ mọ̀ alátọ̀ máa ń dá sílẹ̀ láìfi yàn èmi ò fẹ́ wàhálà wọn and again bẹ́ẹ̀ ṣe ń dá bíbẹ̀ Mummy kò dáa tó ẹ̀yin nìkan nínú gbogbo lè gbogbo à ń dágbé à ń dáfà yẹn tẹ́ bá ti mú sọ́dọ̀ wa kò ní sí yẹn bẹ mo wà ṣebí ẹ promise sister mi pé ẹ máa change ni gbàtọ́ invite sí Ghana tẹ́ lọ
tẹ́ bá wá sọ́dọ̀ mi nsìn ẹ máa convince wọn pé òkè lóòótọ́ ẹ ti change o mọ́ mi mo bá ẹ ní ronú padà dì mọ́ ẹ kò máa dá nìkan ronú all the time. ayé níkà ìkà láyé ibi tẹ́ fẹ́ gbà mọ́ mi nìyẹn anyway èmi náà kàn ṣeré ni kò sí nǹkan tó ní kí n máa tọ́jú ọmọ mi there is no problem about that nǹkan tó kàn máa ṣe ni wípé a máa fi bíbá rent nìyẹn but a máa fi flat kan sílẹ̀ tí a máa dé sí àbí ká tún because àṣà máa níbi tá a máa dé sí ṣá there is no problem about that. I'll do it. Thank you, mommy. Dìde àbòsí ẹ má fi yẹn gbé wa mọ́ra ẹ jókòó. ẹ pẹ̀lẹ́ ti jọ kú ẹ ti jọ pa oúnjẹ wà kitchen tó bá fẹ́ jẹ. ẹ ṣe máa bí tiẹ̀ sí pa mí sí i. mo mọ̀ bẹ́ẹ̀ tẹ́. ọ̀rọ̀ ó ga o ó wọ́n lárí láì gba nǹkan kan yìí ìwọ tí ẹ fẹ́ ṣìdí rárá ni kí ló dé. ó ṣàmọ́ níjọ́ ọ̀ṣẹ́ mi náà. time tí mo lè ti wá on vacation yìí ṣé mi tún ní faramọ́ bàbá yìí nílé tó mọ̀ pọ́kọ́ wọn. ọmọ mi ń kọ́ ayọ̀ mi. We thank God a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run he's doing fine. ó jẹ́ sáré fún ẹ ní ìkọ̀kọ̀ ọmọ ṣe ti wá. àwọn dáàdì nǹkan. pẹ̀lẹ́ lè bẹ̀rẹ̀ ara sún tébùlù báyìí. báwo wá ní ọ̀rọ̀ nani alpha. Ọlọ́run máa ti gbàkóso mọ́ mi ti gbà láti wá dúró tayọ inú mi ti ẹ̀dùn gan-an ní seriously. mọ́mì tèmi ò tiẹ̀ lè ráyè ojoojúmọ́ yẹn ní Ghana ọ̀la Dubai gbogbo owó ó ti fẹ̀ wọ́n lẹ́nu torí wọn bá tí ọkọ̀ tèmi tiẹ̀ ń fún wọn tiẹ̀ ká wọn rárá mọ́ báyìí. wọ́n ní lọ́kọ̀ọ́ tí bọ́dẹ̀ ti sọ fún bàbá yìí pé kó jẹ́ ká ṣe kí ni o ká gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé a tún ní kinní kan òun ò fọkùnrin o obìnrin lòún fẹ́ o àgbàlagbà. ní sùúrù with time ẹ máa rí ètò dáa ìwọ take time Ọlọ́run á pèsè ètò dáa fún yín lágbára Ọlọ́run. àmú ti gbọ́ ó ṣáà máa fi wàhálà pẹ̀ mí. that reminds me torí ẹ̀gàn ni mo ṣe wá ṣé wọ́n ti pè ẹ́. àwọn wo ni ẹ. wọ́n gbọ́ pé fẹ́ ṣe old students reunion kan ṣáá. ó tó ni wọ́n ti pè mí ṣé wọ́n máa wá ráyè bá ìwọ tó jẹ́ pé ojoojúmọ́ ló ń busy. máa wá time náà ni àbí máa ṣáà láti rearrange ara mi kí n lè ráyè lọ àbí kí ló fẹ́ o. happy ẹ̀ tó bá lè lọ àti èlè fi opportunity yẹn ráwọn ọ̀rẹ́ wa tó ti pẹ́. àbí iṣẹ́ wa all the time ni kò sáyè fún mi láti ṣe. wà á kọ́ wọ́n yà kọ́ that first line yes what is this. My name is Ayomide so you write it yes. You are a good boy. And how old are you? 8 years. Good boy. Yeah, my father's name is. What's your dad's name? My dad's name is Eniola Williams. Eniola Williams. Write it. Good boy. You see, I don't even have to bother myself so much. Oh yeah, you're a good boy. Oh yeah. Right. What's your mother's name? Moya Williams. Oh, love you, boy. I'll put it down. Good boy. How old are you? I am 8 years old. Good boy. Good boy. Now, okay, this one you have to write. Oh, I love my grandmother. Okay. ṣeré kò tí máa ní kó máa ṣọ́ mi òun ló mẹ́rin ibi tó bá ń ṣọ́ mọ́ mi àti ọmọ yẹn sí tó ń yọ wọn wò. Oh serious kí ló bá ti bá ṣọmọ mi àtọmọ kí ló bá dì mí. kò sí nǹkan tó bá dì ń bẹ̀ kò fẹ́ mọ̀ pé kí ló wá ń pa ẹlẹ́rìn bó ṣe ń yọ wọn tó tún rẹ̀ nìyẹn kí ló ń pa ẹlẹ́rìn bẹ̀. inú mi kàn ń dùn lónìí ìdíbò kò ń ṣe báyìí ìtẹ̀ ṣe lórí èmi kọ́ ni mò ń kọ́ I'm so happy. kí ni báàgì ń sọ̀rọ̀ báyìí màmá tó tọ́ tó fi dàgbà báyìí ni wọ́n wá ń lè mú ìdùnnú jáde láti ara ọmọ kékeré. What are you saying? nǹkan tẹ́rù ti fi bà mí mú ni pé tí n bá rí zoom ní iṣẹ́ ǹsìn ọkàn mi balẹ̀ pé kò ní fún wa ní any problem at least. at all problem bá o fi grandma lẹ kó tọ́jú ọmọ wọn ìwọ náà wà lọ tọ́jú mi ṣé ò ní tọ́jú èmi. ẹ mọ ọdún mi sọ̀rọ̀ yìí ó ti ń pa pẹ́ lálùjù ilé làbọ̀ sí ilé ọ̀tún èyí tẹ́ ṣé ìwé náà ti tó ẹ máa bọ̀ padà sí ilé. ààrẹ náà rí pé mo rí sọ ó tọ́ ni
because èmi rò pé bóyá bẹ́ ṣe súnmọ́ra yín yẹn ló ń jẹ́ kó rí ọmọbìnrin tó máa gbóná bó ṣe ń rí yín yẹn so tẹ bá fi àyè lẹ̀ tí distance bá wà láàrin ẹ̀yin àti ẹ̀ bóyá nǹkan tó ṣe yẹn á rọ̀ lára ẹ̀. of course ṣe rí oyè tó sọ bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ màá sì sọ sà ẹ ti ro kunkun lẹ̀kẹ́ tó gbẹ̀pà sí yes káyọ̀ sọ pé fẹ́ remarry ni sà ṣe bí ẹ ti wọ́n ọmọ Yorùbá tó yẹ pé ó níbi oníran ó lókun dì tó bá bẹ̀rẹ̀ sí máa ṣe palapàla báyìí àwọn ti lé àpè pé wá arábìnrin wọ́n tí ọmọ ẹni tó ń ṣe o wọ́n á ti pè bọ̀ wọ́n á ti lò ó fún un mọ̀ wọ́n ẹni tẹ́ pé ẹ lọ fọ́kátá ta ló fẹ́ bá sọ̀rọ̀ tó máa gbọ́ ṣáà tó pé àdéhùn 15 16 17 wọ́n ti ń kó lábẹ́ òwò àwọn òbí wọ́n ti ń dágbé wọ́n ti wà independent ṣáà yẹn náà máa sọ pé máa jókòó tí máa bá ṣèkínní kan kí ló fẹ́ gbọ́ kò lè gbọ́ náà dà ọ̀rọ̀. ok sàtẹ́ bá ṣe inú mi á dùn ilé làbọ̀ sí mi oko alright dad ẹ ṣé gan ni I'm expecting ṣe gbọ́ alright sir alright máa jíṣẹ́. ọmọ àti bàbá my dear. ilé wa rí sẹ́ màá rẹ́ jọ̀rọ̀ gan-an. kí ni kò máa bù mí. bí kí o ṣe máa bù kí ni o máa kéré báyìí mi ì ṣàfẹ́. wọ́n lè pò jẹ́ ìbẹ̀ bù sí. àwọn ẹ̀kọ́ kékeré òun tèmi lọ́rùn ńláńlá ni orí mi ńláńlá ni. ó wà lára ẹ̀. yes. yeah mo ní good news fine. dáàdì ti gbà láti padà wá sílé finally. what a relief. in fact inú mi dùn ó mọ ẹsìn fún wọn wàhálà jù wàhálà mọ́kátà yẹn ti pọ̀ jù. ó pọ̀ jù àbọ̀ pọ̀ jù. mo lè sọ fún wọn gbà yẹn but ọmọ mi ní kí ló mọ̀ experience ló ní ìrírí ayé ẹ wọ́n bá mi fà ń gbà yẹn. ààrẹ sọ pé kí olùkọ́ máa lọ́nlọ́ ẹ̀ wọ́n ti pín wọn ó mọ ẹ̀ tán fún ọmọ yẹn ni wọ́n pín dúkìá dádì sí méjì ni wọ́n fọmọ yẹn ilé dádì méjì náà gbà lọ́wọ́ wọn tó fọmọ yẹn èyí ò tún wá tó tún bá wọn fọ àlọ́ lóye náà. nàìjíríà kí ló expect ìlú òyìnbó la pé kí ṣe nàìjíríà ibẹ̀ yẹn ìlú obìnrin ni kí ló expect obìnrin náà fún láyé jù kó ń ṣọkùnrin so kí n dákọ́ máa gbà bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe sí. you're right ìlú obìnrin ni but listen nǹkan tí wọ́n ń ṣe mí tèmi ń bá wọn ròmọ̀ páwọn ò sí ìròyìn sí ni pé kí tó ń bá padà dé sìn ilé wọn jọ̀rànjọ̀ràn yẹn náà kọ́ náà máa lọ máa dágbé láwọn nìkan àbí kò sí ẹ̀jẹ̀ wọn tó máa wà ń bẹ̀ ṣé àwọn housemaid house help ni wọ́n máa bá rojọ́ ni gardeners. nàìjíríà ọ̀rọ̀ wo ló ń sọ̀rọ̀ tí dáàdì bá dé ibi náà máa dé sí of course now ọ̀dọ̀ wa náà máa wà wọ́n má dẹ̀ ti pẹ́ lé tán ti mú ojú lọ́ ti mú everything ẹ̀hẹ́n wọ́n á lè change mind of okay o àwọn fẹ́ decide pé àwọn fẹ́ kó lọ sí ẹgbẹ́ ìbátan fẹ́ lọ but tó bá dé o ibi náà máa dé sí dáàdì of course. tèmi àbí títẹ. bàbá ọkọ mi. oh mẹ́rin tí mò ń sọ ń pa báwo ibẹ̀ convince wọn kàn wá gbé bí. ìwọ fìyẹn lẹ̀ fún mi máa convince mo mọ̀ wọn dáadáa. ó mọ̀ wọn dáadáa ṣé ojú fún 2 weeks á fi lọ lò fún wọn ní mò ní ìlú òyìnbó tó fi mọ̀ ẹ̀ náà ní pé ó ti mọ̀ wọn dáadáa. Ẹniọlá bàbá ọkọ mi lẹ́ńtà ń sọ̀rọ̀ pa yìí jẹ́ kán dínà wà rí bí ṣe máa ṣe máa convince wọn. kí ló ń ti gbà pé ìyàwó bàbá ní ẹ̀ sìn ó ti mọ̀ wọ́n jù mí lọ. wàhálà ló kún rẹ̀ jẹ́ kó tẹ̀ hápùn náà kó rí. Grandma, mo rí pé ń gbádùn tọ́kì yẹn débi tẹ́tí ló sán eegun ẹ̀. adùn tọ́kì inú egungun ẹ̀ ló wà. And another thing is there's calcium in the bone and it's good for the tooth. Grandma mi ló ní pé egungun da láti kékeré náà ti fẹ́ egungun kọ́ wa so we eat bone. No more grandma. Mommy. Mama give me bone. Give you what? Ó lè jẹ egungun wá kàn educate ẹni pé kó má fi egun rẹ̀ láhán tàbí kó gé rẹ̀ létí jẹ́bi tó ti ń jẹ́. Ayọ̀mídóyá. Grandma jẹ́ kí mi náà. Ìwọ náà tún fẹ́ egungun. Why not if not? Tèmi ló máa wá gbà ní wa ní kíyàwó ẹ̀ fún ẹ légungun. Àmì lèmi lélẹ̀. So má gbàgbé fún mi ní turkey bone. Tèmi náà need calcium. Àwọn kọ́kọ́ tó máa ń wà nínú egungun tó ẹgbẹ́ tí wọ́n bá fà á. Oh my God. Oh my God. Ẹyin ò máa wá dùn yẹn. Ẹyẹ tún ṣe science fair jáde. Ló ń tọ́lú mẹ́rin. So finally wọ́n ti gbà láti padà wálé o. That's good news. So ìgbà wa ló ń bọ̀. Ìyẹn ni mi ti mọ̀ ọ́nà bọ̀ wọ́n náà máa pè mí lọ́la ya láti jẹ́ kí n mọ̀ bóyá end of this month ni or early next month. That's nice. Ẹni
tó bá dẹ̀ mọ̀ nǹkan tí mò ń rò á mọ̀ pé ó lágbára gan. Actually mo ń pa àwọn proposals ta submit s'Abuja and àwọn DJs kankan they were able to make it to your wedding nígbà tó ṣe wedding mo dẹ̀ mọ̀ pé through daddy's connection is coming back home with really purpose. mo ti wọ́n bí tó ń lọ of course mo ti get ẹ màá pò wọn náà màá ṣàlàyé fún ọ̀la pé bàbá mi lọ pé wọ́n á wá nǹkan ṣe sí fún wa so mo pé most of his friends náà ti ń wá sí ilé padà wọ́n ti wá settle down gbogbo wọn ti wà bóyá politics ni ẹlòmíì wà into contract side àdéhà so nǹkan máa ṣẹlẹ̀ ṣáà ni I trust. báwo ni ẹsẹ̀ Yomide ń sìn. ọmọ ẹ ti wọ́n kì í sìn òun sáré káàkiri lé sìn so by and large tó máa fi di ọ̀la màá yẹ kó mọ alpha àti mi lórí ọ̀dà wọn táwọn sọ yẹn. So like how much do you think it's going to cost to do? It's not up to that. No. That is not how to do. So tó dẹ̀ pé bóyá tó àwọn fi di ọ̀túnla I'll let you know how far to do lórí ẹ̀. Okay. So welcome my dear. Thank you. lẹ́yìn kan tẹ fi sínú ọbẹ̀ kí la máa fi sí. ọkọ mi ó mọ kàkà máa fi sínsìn àwa fi iyọ̀ sí salt pẹ̀lú spices àwa spice ọbẹ̀ yẹn àwa dùn gan-an. èmi náà tí mo bá jẹ sí i. That's my boy. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. kí ni ọmọ bọ́ọ̀ì ṣe ní kitchen lọ pẹ̀lú grandma. àjọṣe látàárọ̀ ni. irọ́ ni o. dáadáa wá jọ oúnjẹ yẹn ó dùn gan-an. lẹ́nu wọn náà ok o anyway tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn ẹ jẹ́ kí n lọ pààrọ̀ aṣọ mi kí wọ́n á jẹun tí Ayọ̀mídé àti grandma sè. Yes. mọ́mí ò tí ì dé mọ́. no ó kù díẹ̀ kò ní pẹ́ dé. wọ́n lè sọ fún mi lóòótọ́ pé ó máa pẹ́ ọ̀wọ̀ mi ò kó máa ti dé mi. kò tí ì dé. bẹ́ẹ̀ sáré lọ chicken again mo bọ̀ máa wá jẹ oúnjẹ tí wàá ti grandma sè. àwa náà set table. ok ma. mo ń bọ̀ let me set. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró òtó. orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé. Welcome, sir. ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ lẹ́kújọ́ mẹ́ta. Yes, ma. Mo rò pé mo báyàwó ẹ sọ̀rọ̀ lórí fóònù tó sọ pé òun wà níbi iṣẹ́ or something. Yes, ó wà níbi iṣẹ́. yeah ṣé kò sí. Well, Daddy ẹ fẹ́ sọ bá rí mo yọ ẹ̀dá mọ̀ mọ́mí mo yọ̀ rí wọ́n kọ́ wa bá dúró sí Ayọ̀mídé ni. èmi rò pé kó yá o. ẹ jẹ́ ká lọ sílé ká máa lọ sọ ìdókù. ẹ ra sà ẹ pẹ̀lẹ́ sà ẹ kú àtijọ́ ẹ lẹ́ sà. ẹ rọra. Daniel ló ṣe lọ. orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ẹ kú jókòó sà. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri Thank you very ọwọ́ ayé inú èèyàn ti pẹ́ lu òyìnbó bet àwọn kọ́kọ́ wà nù ìwà àti ẹwà Yorùbá tí wọ́n ti miss. Ìwà àpọ́nlé pọ̀ níwà Yorùbá náà mo dé ta ìdẹ́nsì ẹ̀ tí yóò fà mí lọ́mọ. You're welcome sà. ṣé ní kò tiẹ̀ sí àpọ́nlé tó tó pé kálejò máa bọ̀ láti ta kẹ́yàn fún lómi tútù mu. ká balẹ̀. ọ̀gá o ẹni ẹ ṣe kò ní grandma. Daddy inú mi dùn pọ̀ wọ́n wà around because ká ní tèmi ni èmi ti fẹ́ gbé bright jáde àbí whisky àbí kọ́ bẹ̀rẹ̀ àlejò lọ. àwọn ọmọ ọ̀sìn ọmọ gbogbo àwọn àkọlẹ̀ sórí tó bá jẹ́ pé nílùú òkè nílùú tiwa ni omi àmú ni màá bù fún yín á ti tutù mínímíní tó yẹ pé tẹ bá mú báyìí ọkàn yín á kàn balẹ̀ ni. Omi àmù.
Oh yes. Omi tó wà nú àmù. Yes. Àmù tó máa ń rìn mọ́lẹ̀. Yeah. Full of tanwiji. Ọgbọ́n náà ò bínú sí tí ọba sọ ti inú ẹ̀ ẹjọ́ mi ò nílé mi because typhoid ni. Òun béèrè ọ̀rọ̀ kan nígbà tí o yẹ kí n parí ẹ̀. Were you telling me pé madam yẹn mọ́mì Moyọ̀ ni àbí ẹ̀gbọ́n Moyọ̀? Grandpa ṣé ẹ láwọn pictures tán kó wá fún yín gbà tí wọ́n wá fún wọn ní mú lọ́dọ̀ yín ni. èmi mo wà nù picture. Ìyá wa mo kúkú rí picture mo rí níwájú ọlọ́ àti ọ̀tọ́ kì í pè jẹ́ irọ́ mo rí fọ́tò àmọ́ nǹkan tí mò ń wò wájú mi tó jókòó yìí ó yọ̀ǹgà ju nǹkan tó wà ní fọ́tò lọ. In fact you are beautiful. Mo mọ̀ pé wọ́n fẹ́ pass comment review tí. ẹ ṣe sà thank you. Ẹ jẹ́ kí mi lọ dáná oúnjẹ. I'm cooking something very delicious ó ti pẹ́tẹ́ ti délé ẹgbẹ́ rẹ̀ tó. So Paul, Daddy, are you talking to me? Yes. Ìyá ó ní pé mọ́mì Moyọ̀ ni wọ́n. Yeah. In-laws house has to be revisited. Okay, before. Did I say it out? Gone. Àpò àmì rò. Báwo ni ṣe wọ́n ju ọ̀rọ̀ woman ní sí náà? Daddy, ṣé ẹ gbádùn oúnjẹ yẹn ṣá? Real good. Mo enjoy it. In fact, mo ṣẹ̀ṣẹ̀ mọ ìgbádùn tó ń gbádùn ní Nàìjíríà ń bí ni. Sórí àwa táwa lọ́yẹ̀ àti miss. I am telling you àti miss. Evet, báwo ló ṣe wá ń kó pẹ̀lú career lady ẹ̀ yìí? Daddy, ṣé mi tó yẹ mo take time láti fún yín ní big treat báyìí ṣé mi try ni? pé oúnjẹ wa ọ̀dẹ̀ dùn tó. Mummy, ṣé kó náà ló ń bá wa fìfẹ́ jẹ? má bínú mi bá bẹ́ẹ̀ palẹ̀ mọ́ ṣùgbọ́n èmi sì ń jẹun lọ́wọ́. Oh my God! You see, our attitude tí mò ń sọ ń pa àwa Nàìjíríà sílẹ̀ tí ò ń jẹ́ ká develop, ó ní ò jẹ́ kí country develop. Daddy. Of course now, let's call a spade a spade. What are we talking about? Báwo ni èèyàn ṣe máa fọ́ eegun bíi bulldog? Ó fọ́ eegun bíi monkey, ọ̀bọ, lọ́gídò, ape. Daddy, please let me tell her. Wo tí èèyàn bá máa jẹ egungun, tó bá máa jẹ egungun, ó ní bí wọ́n ṣe ń jẹ egungun. Alright? O fẹ́ bá mi sọ̀rọ̀. Daddy, bá ṣe máa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn, moreover egungun ní calcium now. So tí a bá mọ̀ pé èèyàn need calcium ó dẹ̀ fẹ́ jẹ egungun grandma a bá ẹ lọ sí abattoir a ní kan yọ gbogbo ẹran tó wà nínú egungun jáde àwọn egungun yẹn a bẹ́ẹ̀ fọ wọ́n á fọ a dẹ̀ kó wá sílé wọ́n á bẹ́ẹ̀ ṣe wọ́n á dẹ̀ máa rọ mi. Hello, close your mouth. Very good. Let's call a spade kò mọ̀ náà ó jẹun bí monkey bí bulldog. Daddy. Yes wọ́n bí o lè kúrò lórí tẹ́bù fún ẹ o. I will never. Ìní kúrò lórí tẹ́bù fún. Daddy. So, ẹ ti rí gbogbo ìtọ́ ọmọ ilé ìlú. Our marriage is very. This is good. Our marriage. Thank you. This is not management. Ẹ jẹ́ ká bọ̀ náà lọ́hùn mọ́ra. Eléyìí ti kú management. This is good. I'm proud of you, son. Management, kẹ. Yeah, you're doing well. Thank you, sir. Thank you, sir. Yeah, Daddy, ká tó go further. Kí ni kí wọ́n fa iṣẹ́ omi ni àbí tea? Look, boy, I am happy already. Inú mi dùn. So just give me water to drink. Omi? Yes. All right. 1 second, sir. Yeah, Roger. Let me go more from Daddy Joe. Proud of you. Yeah, come in. See all big girls in Nigeria. Have you? Yes. Nigerian girls are beautiful. Yeah, thank you. Yeah. No.
So daddy, newspaper ti rí ibi tí ara manage wọn ẹ ti láti sàlẹ̀ dókè lé nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé báwo ni kọ́sìnkọ́ tó ń wìn nínú la ṣe lè establish iléeṣẹ́ wa náà nílò òyìnbó lọ́hùn àmì pẹ̀lú express ní lọ́hùn ẹ mọ̀ pé ẹ máa put me through easily. Ẹ̀míọ́lá sir before brother man ò ní problem rárá. lóòótọ́. Yes, you are a citizen. Even mo bí ẹ sí now. So as a citizen, all you just do for me, kàn bá mi kó gbogbo àwọn documents tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ yìí, kémi kó lọ sọ́hùn, I will register you as a citizen. So automatically as a citizen wọ́n máa register company yìí ní lọ́rùn. Like that. Ibi tó bá wù ẹ́ ló máa jẹ́ headquarter. Bóyá bóyá ibẹ̀ yẹn ló máa jẹ́ headquarter àbí ibà ìwọ ló máa choose fúnra ẹ bóyá ibì kan ló máa jẹ́ branch. Daddy ẹ ṣé gan ni, I will forever be grateful to you. Ẹ ṣé gan rọ̀ bí ẹ̀kọ́. Moyo ma wo bàbá ọkọ ẹ mo ti fẹ́ wá rí ẹni pẹ̀ látàrí àná but torí pé o tún jí láàárọ̀ o tún lọ sọ́fíìsì. ọ̀rọ̀ kan dẹ̀ wà tó wà lókun àyà mi tí mo fẹ́ sọ kí ló dé tí bàbá ọkọ ẹ ń sọ̀rọ̀ kàtìkàtì jákujáku bẹ́yìn. mọ́mì ẹ̀yin kọ́ ló ń bá wí wọ́n kàn jẹ́ kó yé mi pé bí mi ò ṣe ń faramọ́ fámìlì mi pé kò dáa pé kí n máa dúró sílé that's all. ìyẹn kọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ o tí wọ́n complain pé mò ń jẹ gugu tọ́lẹ̀ mi mọ́ǹkì èmi ajá ṣé ẹnu wọn ni mo fi ń jẹ gugu ni. mọ́mì ṣé bẹ̀rẹ̀ àwọn ìyapa ń ṣeré ni wọ́n ń ṣàwàdà ní aláwàdà ni wọ́n. àrùn àwàdà bò nìyẹn. èmi ò fẹ́ dúró débẹ̀ yẹn rárá ọmọ díẹ̀ lára ń fẹ́ o àpọ́nlé ni mọ́lá haúsá ń jẹ́ omi ò láìkí ẹ o. mọ́mì kò le tó báyìí náà. ó le jù bẹ́ẹ̀ lọ. wọn náà kó èmi gan gba gbẹ̀rẹ̀ tó yẹn wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n dẹ̀ ní mọ́ǹkì ajá kan bí. mọ́mì kò le tó bẹ́ẹ̀ má gbọ́rọ̀ ibẹ̀ yẹn náà. Chapter 2 ó wà ṣe o àwọn ọmọ tá à ń bí ń sìn yìí tẹlifíṣọ̀n fídíò fíìmù nǹkan kan kò jẹ́ kán kanovu mọ́ òyìnbó wọn dẹ̀ terrible tó bá máa send text message àbí kí náà máa send yẹn náà tó bá fẹ́ kọ good wọ́n kọ GUD àwọn olódò ràbàtà very useless thing. Ẹ káàbọ̀ Ayọ̀mídé ẹ kú àtàárọ̀. ẹ ṣe ẹ kúlé kò gbọ́tà wa náà jáde sí i mo lọ mú Ayọ̀mídé ní school mo wá gbàbẹ̀ ṣáà lọ ra àwọn nǹkan kitchen there. Oh, that's good. Abáṣẹ́gun kan tó ṣẹlẹ̀ ní lẹ́sìn lẹ́nu. Okay, kí ló ṣẹlẹ̀ ní lẹ́sìn lẹ́nu? Ọmọ kan ń sùn nínú kíláàsì wọn ṣe máa. Ó họrùn nìyẹn. Well, ó ní láti jẹ́ pé ó ti rẹ̀ ẹ́. Bàbá ṣé tó bá rẹ̀ nìkan ló máa ṣe bẹ́ẹ̀? Ìgbà míì wà tó yẹ pé tó bá rẹ̀yàn èèyàn tí wọ́n bá sùn èèyàn máa họrùn bẹ́ẹ̀ àwọn kan wà o tó yẹ pé ó rẹ̀ wọ́n o wọn ò rò kò rẹ̀ wọ́n o tó bá ti sùn báyìí wọ́n máa họrùn ni tó máa họrùn tó ń tẹ́rìbù gan ni o. Exactly. Wo grandma tó dúró yìí yéè ó tẹ́rìbù tó bá sùn tí èèyàn bá wà ní yàrá kejì tàbí yàrá kẹta kò ní lè sùn grandma dẹ̀ máa sùn torí tó bá họrùn wọn kò ní jẹ́ ọyí bó ṣe họrùn yẹn wọn ní gbọ́rọ̀ ó mọ̀ ẹgbẹ́ yàrá tiẹ̀ jìnnà sí wa ni tàbí kó yẹ pé ó máa ń sùn wọra wọ́n á máa gbọ́ bí grandma ṣe họrùn bí ẹ̀rọ lọ́gì ẹ̀rọ lọ́gì wọ́n gbọ́ grandma tẹ́lifù ẹ́. Kí ló dé tó ń bínú lọ bẹ́ẹ̀ ṣe bí mo kàn fi ṣe example ni máa wọrí máa wọ yàrá lọ bá ń sìn máa bẹ̀ you don't worry ó máa inú ẹ̀ máa rọ go and eat your food jọ enjoy yourself. Kí ni mo sọ tó ṣe bí mo kàn fún ṣe example ni àmọ́ kó ti mú un lára nà ó kí ló ń ba ìjà kí ló ń ṣe. bá mi wọ́n dáàdì ẹ̀ gan ni o wàá bá mi wọ́n wọn gidigidi gan ni. Mọ́mí kí ló ṣe. wàá bá mi wọ́n wọn torí tí ajá bá sábà ẹkùn ó yẹ kẹ́kùn fúnra rẹ̀ kó máa sábà ajá o tí àgbàlagbà wọn tí ò bá bẹ̀rù àti gẹ̀ṣin mi ẹṣin mi pàápàá kò ní bẹ̀rù àti làwọn mọ́lẹ̀ ẹni àgbẹ̀wọ̀n gbálẹ̀ ni seriously. ẹ tí sọ nǹkan kan ṣe fún mi. ṣáà bá mi wọ́n wọn. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò bìrìbìrì ọwọ́
gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró tó ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé inú ayé. Sorry, I'm having a very slow. Kí ló ṣe ẹ̀yin àti olóhùn yìí? So o ti wá fẹjọ́ sùn ẹ̀? Okay, good. Kò need kí n apologize mọ́ nìyẹn. Mo fẹ́ lọ bánu lé kí n apologize tẹ́lẹ̀ ni. But since tí ó ti feel pé kó n fẹjọ́ sùn ló dáa, no more apology. Oh, Daddy, báwo lẹ ti ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé o rò pé ìpè tí mo pè wọ́n ní mọ́mí mo yọ̀ mò ń ṣeré ni? No, mi ò ṣeré o. Ẹ̀dẹ̀ mọ́ kúrò lánàá o. Ọ̀dọ̀ ẹ ló ti jẹ́ oro. She's not one oro like this to me. Kò ń ṣe oro sí èmi. Oro ìwọ ló lè fi oro dẹ́rù bà. She's not oro to me. Okay? I mean, what are we talking about? Ọmọṣẹ́ ó dẹ̀ ready láti apologize. Ẹ̀dẹ̀ ti fẹ́ na ọmọ náà pa. Kò need come apologize more than. What are you talking about? Look, Sherry, ọ̀dọ̀ ẹ ló ti jẹ́ oro. Daddy, ẹ mọ tèmi ń bẹ̀yìn fún yín pé ẹ jọ̀ọ́ ìwà tí wọ́n fẹ́ wù sí mọ́mí mo yọ ẹ tí ẹ máa fi pamọ́ díẹ̀. Okay, good. Èmi náà wá fẹ́ rán iṣẹ́ kan sí. Bẹ̀tì sí o lè má lè jíṣẹ́ torí oro ní sí ẹ. O ti sọ pé oro ní oro lànà for you. O ní lè jíṣẹ́. Ṣé wàá rí iṣẹ́ yẹn o lè fi rán ọmọ ẹ̀ kó yọ sọ fún, okay? O lè má jẹ́ oro sí ọmọ tiẹ̀. Habit tí èèyàn bá ní tí o dẹ̀ fẹ́ kí àwọn èèyàn máa sọ nípa ẹ̀ irú habit bẹ́ẹ̀ yẹn èèyàn ní máa ṣe lójú àwọn èèyàn torí àwọn èèyàn ò lè rí kan máa sọ. Okay? Ṣé mi ò pariwo mọ́ grandma náà mi ò parọ́ mọ́ alẹ́ èèyàn ń họrun ó máa ń họrun náà mo sọ pé èèyàn máa ń dún bí ẹ̀rọ lọ́ọ̀kì. And I know what I'm talking about. I know what I'm talking about. Ó ní kó mú habit yẹn kó bẹ̀rẹ̀ ẹ̀ máa. Ọ̀hún. Torí mi láàkì bí dáàdì mi ṣe ń ṣe kò tẹ̀ mọ́ rárá. Kí ló dé náà? Wọn ò lè rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Báwọn méjì ń gbébi káta ń dọ̀gbé gan, ó ti pọ̀ jù, ó ti fẹ́ sú èmi gan. Bọ̀ mọ́mì ni mo rí bá wẹ̀ o. Yes now, because ṣé dáàdì bá ti react tó bá bí e fún ni, ṣé kí mọ́mì náà máa sọ̀rọ̀, ṣé bí káwọn dákẹ́ kán ní sùúrù kan fi ṣoṣù ni. Èèyàn oníyàá ló ń lẹ́nu. Báwo ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé nǹkan tí bàbá tèmi ṣe ń lò dání? Tó pé nǹkan tí màmí náà bá ṣe gbogbo la máa wá fọ́ọ̀tì lára a máa ṣe nǹkan báyìí fọ́ọ̀tì la máa wá kọ́ṣílẹ̀ fọ́ọ̀tì la máa wá. Èèyàn lówó wà láyé ìtọ́pọ̀ náà ní tẹ̀ lọ́wọ́ kò sí náà èèyàn máa ní láti máa cohabit ní náà o kò lè máa sọ pé bí ẹni ẹlẹ́ni kò kàn máa victimize káàkiri nílé àgùntàn ni ẹ tó níwò tó bá lè dógìrì o náà fight back náà á gé ẹ jẹ. ọkàn mi ti blame daddy still I'm very sure pé nǹkan tó happen sí wọn lamẹ́ríkà yẹn bí wọ́n kàn máa behave bọ́n ṣe ń behave yẹn. sòyìn lọ mi lóbìnrin tó dìrì pẹ̀lú lamẹ́ríkà dá mi lónà ṣé mọ́mì ló dé pẹ̀lú lamẹ́ríkà ni àbí ṣé àwọn òmùfẹ́ amẹ́ríkà pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin dé àwọn bó ṣe lọ mẹ́ obìnrin tó dẹ̀ bímọ fún wọn rè ṣé òkú wọn ti máa expect pé ó lè dé pẹ̀lú àwọn anytime. kò sí bó ṣe lè máa expect it to èèyàn ẹlẹ́rara ni gbogbo wa we are all human ó máa dùn wọ́n ìwọ́de ẹ̀ ń wò from your own angle ni o dájú lè máa rò pé bóyá àrùn tó ń ṣogójì ló ń ṣọdún nǹkan tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ló ń ṣe obìnrin dẹ̀ ni mọ́mì obìnrin lójú tó lamẹ́ríkà so kí ló expect bí gbogbo obìnrin ló ń ṣe bẹ́ẹ̀. kò sí wàhálà wọ́n máa ṣe lọ́yà kọ̀nẹ̀kọ̀nẹ̀ láìpẹ́ yes because tó ń bá stop gbogbo nǹkan tó ń ṣe ajẹ́pọ̀ ọmọ pàṣẹ lọ́wọ́ nìyẹn yeah of course now àwọn náà wà well to do wọn kò sí nǹkan tó ń jẹ wọ́n yà dúpẹ́ yẹn fọlọ́n ayé pé fún àwọn ọjọ́ ìsàtọ̀ méjì wọ́n máa dágbé wọ́n máa dájẹ́ wọ́n máa dásìn wọ́n máa dájí kò tún bẹ́ẹ̀ lọ. no my dear that is very rude me like it dáàdi yẹn là ń sọ̀rọ̀ ọba yìí náà nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba yìí kí ló fẹ́ Káyọ̀mídé máa sọ mi ìfẹ́ rẹ̀ ṣọ́sílẹ̀ tó bẹ́ẹ̀ ni. kí wọ́n sọ pé ọmọ pé ìwọ́n lọ máa bì sí. bẹ́ẹ̀ kọjú sí mi báyìí kọjú sí mi náà. wọ́n máa sọ wọ́n tó ń dùn wọ́n máa sọ fún mi. nǹkan tí mò ń bá ẹ sọ náà nìyẹn Àbújá lèmi wà báyìí sí ìgbà tó ti sọ pé ọjà yẹn máa jáde lẹ́nu ni mo ṣe ti pè é ni mo tún gbà tí o ò gbé bo send test wípé kò lè bá a rí wàá lè bá mi send owó yẹn wàá lè bá mi send owó yẹn náà Àbújá ni mo ti ń bẹ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí no so that tó bá send owó yẹn mi á lè gbà what I want to do now ni wípé èmi fẹ́ wọnú bank so I will go and wait for you in the bank
wà á lè send owó yẹn bẹ̀ yẹn so èmi á lè receive ẹ̀ ń bíbà màá lè parí gbogbo transaction yẹn kí n tó kó l'Abuja lọ́la. Yes no mi ò lè máa lọ kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ máa para Abuja para kíní o let's do everything kí n tó kó l'Abuja jọ yes màá kó l'Abuja lọ́la alright then o ṣe káàbọ̀. ẹ kúlẹ̀ grandma ẹ pẹ̀lẹ́ grandma ẹ kúlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ béèrè yìí o torí àwọn nǹkan kan wà tí ó ń tètè yé mi tí ó bọ́dẹ̀ wọ́n dẹ̀ ní oníbèrè kì í ṣìnà ẹ jọ̀ọ́ Èkó láwà yìí ní àbíbàdàn àbí Àbújá. ṣé ti business tí mo ṣe àánú báwa ṣe ń ṣe business wa ń bí báyìí nìyẹn. grandma ẹ dẹ̀ ń parọ́ effortlessly ẹ ń parọ́ bígbà tí òun fi ẹran jẹ̀kọ́ ní inú ilé tí ọmọdé wà irú kí ẹ̀kọ́ wo ni ẹ rò pé à ń kọ́ irú ọmọ bẹ́ẹ̀ grandma at your age. Grandpa is not like that. ẹ ń parọ́ pé ẹ wà l'Abuja ẹ̀dẹ̀ wà nù kọ̀rọ̀ yàrá ń bí báyìí ẹ tún máa sọ lọ títí ẹ tún ní pé ẹ̀yin fẹ́ wọnú báǹkì inú báǹkì wo lẹ fẹ́ wọ̀ ń bí báyìí UBA ni àbí GTB. ọ̀rọ̀ ajé ni. You are a good example of a bad grandma. Bẹ́ẹ̀ni an example of a bad grandma. ẹ dẹ̀ ń parọ́ effortlessly ní inú ilé tí ọmọdé wà. grandpa irú ọmọ wo lẹ fi pé a máa bring la máa bring up ń bí báyìí. grandpa shut up grandma shut up yes I say shut up at your age fẹ́rẹ́fẹ́ tó sáré you are lying must you lie because you are doing ọrọ̀ ajé. ẹ wo grandpa torí pé ó ti pẹ́ tẹ̀yìn tí kò lẹ́yìn ní báwa ṣe ń ṣọ̀rọ̀ ajé wa bí báyìí. grandma lẹ́ ń gbàgbọ́ you shut up sẹ́ àbí kò dùn nǹkan yẹn ò normal irọ́ ò dá fàgbàlagbà you are very close to your grave you are fẹ́rẹ́fẹ́ tó sáré and you are ẹ̀dẹ̀ parọ́ yẹn ò dá now terrible individuals grandma. Our grandma is a fine grandma. Grandma, mo wá apologize ni fún àwọn utterances mi níbẹ̀ lẹ́ẹ̀kan ó dàbí mo wà too harsh and inú yín ò dùn sí so I'm sorry. ó mọ̀ ẹ́ pé mi ò expect pé àkí àgbàlagbà máa parọ́ you know at your age ìyẹn ló kàn dùn mí bẹ́ẹ̀ tó wáyé pé like it I'm sorry okay. ẹ wo grandpa nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí àwọn business kan wà a máa need láti sọ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni yìí àjọṣe business kó dẹ̀ fún mi lọ́wọ́ mi kò dẹ̀ fún mi lọ́wọ́ mi ọjà dẹ̀ wà ń bẹ̀ tí mo fẹ́ gbà mí ò rówó fi rọjà so I just had to just put up something ipò kejì máa sọ fún pé mo wà l'Abuja á lè kan lára wípé òun ò máa ní jẹ́ kí ìyá ìlọ jókòó sí Abuja kẹ that was why I had to come up with that kò ṣe pé bóyá èmi náà mọ̀ mo kàn fẹ́ máa parọ́ ní at this my age ló máa wù mí pé kémi náà máa parọ́ ni. well èmi ò mọ̀ pé ọgbọ́n lẹ̀ ń dá sí i nílò pé irọ́ lẹ̀ ń pa ni bóyá ká ní explain fún mi dáadáa ká ní èmi fi ara balẹ̀ gbọ́ explanation yín bóyá mi ò ní rò pé irọ́ lẹ̀ ń pa I'm sorry. ẹ wo grandpa. grandpa. oh grandma. ẹ wo lemọ́lemọ́ yín ti wá ń pọ̀ jù lórí wípé kí n jókòó kí n má mọ̀ jókòó tí n bá dúró mi ò ní mọ̀ dúró ìyí tó tiẹ̀ máa wá dùn mí jù nú ẹ̀ ní wípé kí n máa wá rìn kẹ́ gbọ́ pé kankan dún kẹ́ ní sóni. grandma I said I am sorry ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ look tí a bá jà tá a bá tètè parí ẹ̀ ìgbà wo la fẹ́ jà míì tá tún máa parí ẹ̀ tá tún máa jà míì tá tún máa parí ẹ̀ míì bílẹ̀ ayé ṣe lọ nìyẹn okay grandma smile good beautiful grandma mo ń rò pé ká ní ó possible kí ó yẹ kó jẹ ti ready. àmàlà ló wà pẹ̀lú ewédú kò sí gbẹ̀gìrì o. black amala without gbẹ̀gìrì. ok èmi ti ẹ̀dẹ̀ ń rò pé tá a bá rí iyán aláfọwọ́gùn àti ọbẹ̀ ẹ̀gúsí ìyẹn tí ó bá ní wà stressful. ó wà stressful. wà stressful. a máa manage àmàlà yẹn bẹ́ẹ̀. ẹ fẹ́ sọ fún mi pé kí n máa lọ sí dining. máa lọ sí dining. okay thank you. bí ti nà pa ìṣòro kí ni wàá lọ́wọ́ o tún sọ aláfọwọ́gùn bíṣìbíṣì mo tẹ̀ ní pàǹdù yẹn irú èyí takuntakun.
mi ò ṣe ní bínú ó dùn mí gan because you're always talking about my integrity as a woman and ó máa ń dùn mí o òun lèmi ṣe wò wípé kóníkálùkù máa lọ́ndọ̀ ẹ̀ kẹ́yìn wà láàyè yín kémi náà wà láàyè mi ṣebí tí mo bá gún yín lẹ máa ní pé wọ́n gún yín tàbí tí mo bá kọlù yín lẹ máa ní mo kọlù yín lèmi ṣe fi yín sílẹ̀ kẹ́ máa bá ti yín lọ báyìí kémi náà máa bá tèmi lọ. Anyway, lẹ́ẹ̀kan sí ẹ má bínú, I'm very sorry. Ṣé wọ́n rò nǹkan bẹ́ẹ̀? Ṣé ń sìn tí ẹ̀dẹ̀ ti sọ pé ẹ dáríjì mi tọkàntọkàn, right? tábà bọ̀yẹ ọlọ́run náà ó máa ń dáríjì yàn mo ti dáríjì yín. Ẹ ṣe gan. Now, in a normal situation, tí èèyàn méjì bá ní quarrel tó dẹ̀ ní kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ tán láwọn ti dáríjì ra wọn. Nǹkan kan wà tó máa ń ṣe ìná tó dẹ̀ ti máa wà lára lọ́wọ́ yẹn a máa ń fúnra wa ní treat tó yẹ pé a ti mọ̀ pé okay ìjà yẹn ti tán lóòótọ́. Treat? Yeah, treat. Àkótó gbogbo yẹn. Tí a bá mọ̀ pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ẹ jẹ́ kí n gbé yín jáde. Ẹ fẹ́ gbé mi jáde. Kàkàn jáde stepping out. Èmi àti ìwà Amẹ́ríkà yìí pọ̀ lára yín ṣáájú. Kò bá wẹ jẹ́. Ẹ fẹ́ gbé mi jáde. Èmi àti máa. Grandpa ẹ fọ́ ni o. Grandpa yìí náà fọ́ ni. Grandpa máa gbé grandma jáde. Níbo ni bàbá àti màmá ti ń bọ̀ tẹ́ẹ̀dì kákàdì kúkú yìí? Ṣé ó bad ni kí grandpa àti grandma gbéra wọn jáde? No, kò sí nǹkan tó bad o. Very good. Anyway, ṣe bá wàá ra nǹkan bọ̀ ṣá? Ìgbà wo lẹ́dí kókó ta wá ra nǹkan bọ̀ wá fún yín? Ọmọ la jẹ́ ẹ̀ láti ra bàbá káàbọ̀ ọmọ kúlé wá fáwà. So ìwọ àti Moyọ̀ ti wá di ọmọ pínpínpín tí wọ́n ń ra biskit àti sweet bọ̀ wá fún láti ta. Of course ọmọ la jẹ́ sí yín náà ọmọ la jẹ́ sí yín àbí kò sí bọ́mọ ṣe ìdàgbà tó lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọmọ ṣe ni. Àwa ò ra nǹkan kan bọ̀ fẹ́yìn. Good. A lọ ní nice time ni. That's it. Shall we? Yes, please. Kò máa sí nǹkan tó pọ̀ sí gbòkè. Ṣé báwọn méjì ṣì lè rẹ báyìí? God. Me like you. Mo text to send mi o dẹ́rù bà mí náà. Wà lára ẹ̀ wò. Jọ torí Ọlọ́run. Tí báyìí pé mi ò send text ẹ̀ ṣe ṣùgbọ́n wá. Ọjọ́ wo ni mo ti rí ẹ gbé? Èmi náà miss ẹ bó iṣẹ́ mi ni ò fún mi láàyè ó yẹ kó understand now wọn pé iṣẹ́ gbẹ̀mílà là ń ṣe. Ó ń ṣòjòrò dẹ̀ mọ́ bẹ́ẹ̀ káyí pọ́dọ̀ pé jù ní gbogbo ìgbà ló máa ń lọ síbẹ̀ gbogbo àlẹ́ ń ríra ṣé tó pé mi ò lówó àbí wá àbádọ́ mi kó dáa wọ́n máa dé ṣùgbọ́n mi ò rí Ọlọ́run ń bọ̀ iṣẹ́ mi ni ò fún mi ní time oats tí mo dẹ̀ méèkì ni pé àmọ́ máa tọ́jú àwọn ohun ṣé màá ní mi ṣe mọ́ ni. ní ti oníṣẹ́ ń kọlẹ̀kùn ó ti mí ìsẹ̀. èmi náà mi ìfẹ́ ọjọ́. Ready to fine. mi ní time fún fọ́ọ̀nù olùtẹ̀ tí wọ́n sún mi gan fúnra mi. títà sọ́dún sórí pátì kan fẹ́ ṣẹlẹ̀ mo dẹ̀ fẹ́ kó jẹ́ mi sí lọ́jọ́ yẹn mo fẹ́ ká jọ lọ mo sì mi àbúrò wọn kan ọdún wọn kì í ṣọmọ ìyá ọmọ ọba kan ni wọn ó fẹ́ ṣe wedding mo kó tẹ̀lé mi débẹ̀ àti máa ṣọ àti mú gèlè àti máa wọ bàtà kan náà báàgì kan náà fẹ́ ká jọ débẹ̀ lọ́jọ́ yẹn. Date wo ni? 24th of next month ni. Mi ní sí ara. In fact, mi ní sí Nàìjíríà ara. Ọlọ́run. Ṣé tó bá pè ta aṣọ àti bàtà everything ìwọ ra? Má worry, má sanwó yẹn sákàǹtà ìwọ ló ra. Ṣùgbọ́n. Ṣé òkè tó bá ikú òun náà lọ gbé wá pé òkè ọ̀rẹ́ kan ṣọ̀rẹ́ mi má ṣàlàyé jẹ́ kí n kọ́kọ́ ṣe èmi ó ti tó oníṣẹ́ ń kọlẹ̀kùn onílẹ̀ mọ̀ tó ti wá ń bínú. tó ò ní wá lọ́rọ̀ kan ṣá kò sí wàhálà ọjọ́ tó bá máa ṣe tiẹ̀ wá fún owó sórí tébù bá òní rẹ̀ mi ti mo trust ẹ mo jẹ́rìí ẹ mo kò ní fi wà mí. wọ́n ló mọ ṣáà mú drink ẹ̀ ojú ẹ̀ rí gbàgbọ́ wọn mi gbọ́. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dùn bìrìbìrì ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye yan obìnrin láyé.
Grandpa. Grandpa. Wọ́n náà lọ́dẹ̀ ní kí n bá wọn gbé omi ọ̀rọ̀ tájọ́ wá ń sọ ń kọ́ sí. Dídí mi náà dẹ̀ ń dùn pé. Obìnrin láyé ayé kò yí. Obìnrin láyé ayé yìí ro tó. Orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi. Mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. Ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri. Ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn. Obìnrin láyé ayé kò yí. Obìnrin láyé ayé yìí ro tó. Ìbẹ̀rẹ̀ ayé ọwọ́ ẹ ló wà ìwọ lólùkù ohun gbogbo. Ẹni ń gbáyé kò mọ̀ dí ayé Elédùwà ìwọ nìkan ló mọ̀ o. Ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri. Ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn. Obìnrin láyé ayé kò yí. Obìnrin láyé ayé yìí ro No, kí ló funny now. Anyway, inú mi máa ń dùn tí bá rí lójoojúmọ́ torí ẹ máa ń fresh sí ni ẹ máa ń dàgbà mọ́ ìkéré. Ó ní secret bẹ́ẹ̀ mi ní sọ fún ẹ. Why? Sọ fún ẹ. Bàbá ń lo àjídèwé ni. See, àjídèwé. That's my dad. Wọ́n ẹ̀ṣẹ̀ wá gbà ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni. Wọ́n sábà ti rí àgbàlagbà tó bá ń look younger. Ó ń lo àjídèwé. Bẹ́ẹ̀ni. So, daddy. Blow that by. See, this little boy is moving on. To where? Mi ní sọ yẹn fún ẹ. Bẹ́ẹ̀ mo ṣáwọn pé mi ò lọ jìnnà, mi ò dẹ̀ ní pẹ́ dé. Whatever tí n bá ṣe lọ́hùn, ìwọ̀n jẹ́ erase ẹ̀, you fill in the gap. Wow. That is it. Okay, ẹ má pẹ́ ṣá. Bye. Let's go there. I trust my daddy. Alright, we good though. Yeah. Alright. Alright, sir. Mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. Ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri. Ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn. Obìnrin láyé ayé kò yí. Obìnrin láyé ayé yìí ro tó. The best grandma kí lè léyìí. Wọ́n máa tó àga wọn yín dáadáa bẹ́ẹ̀. Ṣé ẹ bínú pé mo pẹ́ díẹ̀? Mi ò lè bínú. Ẹ má bínú. Ohun tó ṣẹlẹ̀ ni pé mo ń láti delay torí àwọn ọmọ wa tá a fi sílé yẹn bí wọ́n ṣe ń ṣojú these days kò yé mi. Mo ń láti jẹ́ pé kẹ́yìn jáde kí n jókòó sílé for some time kí mi tó jáde kán bàbá fura pé bóyá ibì kan náà ni àjọ ń bọ̀ torí ẹ̀ mo ṣọ́ra fi ara sin sílé díẹ̀ so don't be angry. Mi ò bínú, mi ò lè bínú àtọ but grandpa ṣé ẹ rò pé nǹkan tí à ń ṣe yóò bójú mu ṣá. Grandma kí ló dé tó yẹ pé mo ń take 2 steps forward you are taking 1 step backward no a lè move dada bẹ́ẹ̀ yẹn kí ni nǹkan tá à ń ṣe tí ò dáa I feel for you you feel for me kò sí nǹkan tó wrong nínú tá à ń ṣe nítorí wà important ni pé ǹjẹ́ inú mi dùn sí nǹkan tí mo ń ṣe yìí or ǹjẹ́ inú grandma dùn sí nǹkan tí grandma ṣe for as long as we are happy kò sí nǹkan kan tó wrong níbẹ̀ ṣé ìtòrí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé ká má sọ ọ́nù lé pé ká má sọ ọ́nù yàrá ọ̀dọ̀ mi. Mi ò ní fẹ́ ká sọ̀rọ̀ yẹn nínú ilé because ojúlala kan fi ń ṣọ́rí ṣé mo á di pé ká máa sọ̀rọ̀ kárakára ṣé mo that one thing will lead to the other ṣé mo. nǹkan tí ò ti ṣẹlẹ̀ rí kò ti ṣẹlẹ̀ ni kò ti happen ni alright n tó bá máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó ṣẹlẹ̀. nǹkan tí à ń ṣe bóyá ó dáa àbí ò dáa kọ́ ló mátà ǹjẹ́ àwa láìkí nǹkan tó ń ṣẹlẹ̀ ní life wa. ẹ jẹ́ kí àṣẹ Ọlọ́run ṣẹ nílé ayé àwa méjèèjì n tó wà important ni pé I love you you love me okay. ẹ mọ̀ pé ìyá ìyàwó ọmọ yín lè ní bàbá ọkọ ọmọ tèmi òun lẹ́yìn ṣé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí grandpa mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń wò. you ìyá ìyàwó tó ní feelings tó ń feel èmi bàbá ọkọ
tó ní feelings. Don't feel. I feel for you, you feel for me. Ẹ̀jẹ̀ ló wà lára wa now. We are not steel, we are not wood. You're not made of steel. Ẹ̀jẹ̀ ló wà lára grandma, ẹ̀jẹ̀ ló dẹ̀ wà lára grandpa. So kò sí bí ara ṣe máa kan ara tí ọkàn ò ní sọ pé ó yá. Ẹ jẹ́ ká ṣe ẹlẹ́nu akàn máa mí lásán ni ìwọ̀fà lẹ́nu ibi tó bá wọ lẹ́nu ló lè ran ẹnu ẹ̀ lọ. Nítorí wà important ni pé you love me and I love you. Ẹ wo Africa ń bí láti ń ka gbogbo nonsense kún ọ. Òyìnbó ràn yàn ṣẹ́. They will do it. Nítorí wà important ni pé àwọn ní feelings fúnra wọn wá dẹ̀ ṣe wọ́n á ṣe lu grass wọ́n á ṣe láàrin flower. I'm telling you, ràn yàn ṣẹ́ àwa la máa ń ro pé culture tradition ò fẹ́ bẹ́ẹ̀ kíníkan kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. I love you. Okay? That's it. Moyo. Nadia, Professor. No. I can disturb you. I know. Nǹkan tí mo ṣe ò disturb mi kò ní kí n má gbọ́rọ̀ ẹ̀. Mo kàn ní kí n go through file ni. A ní patient kan lọ́dọ̀ wa. Kò response to treatment. Mo wá ní pé kí n review case ẹ̀ where solution máa wà. But what does it? Go ahead, mo ń gbọ́ rẹ̀. Ọ̀rọ̀ likeness tó wà láàrin in-law mi àti daddy mi ni. Ó ń kọ́ mi lóminú gan. Ẹ̀yin èèyàn ẹ tún ti dé o. My dear, ṣé báwo la ń complain pé daddy o wọ́n wà hostile sí mommy o wọ́n ṣe bákan síra wọn o wọ́n tún rẹ́ǹsì yìí ó tún ti ń bí ẹnu àbí. Gẹ̀tẹ̀ kò ṣe pé wọ́n jẹ́ ọ̀rẹ́ ara wọn ló ń disturb mi. Ohun tó ń fún mi ní concern ni pé kí ló lè máa mú mọ́mì tiẹ̀ máa lọ sùn yàrá dádì tèmi. Mọ́mì mi pẹ̀lú dádì ẹjọ́ ń sùn pọ̀ bí ti báwo. Ìdájí àárọ̀ tí mo ní fẹ́ lọ mú mi mo rí mọ́mì tiẹ̀ tó ń jẹ́ ìlọ tèmi wọ́n tiptoe jáde láti yàrá dádì tèmi. Bóyá àwọn lọ sọ nǹkan fún dádì. Non tiptoe àbó mọ̀ tí mo kọ́ tí okay jẹ́ kí n break it down kí n sọ ní Yorùbá tó jinlẹ̀ mọ̀ pé Yorùbá máa ń jinlẹ̀ ó máa ń nítumọ̀ dáadáa ju ògbèdè tó kù lọ. Àná tèmi yẹn yà tí mo fojú mi rí wọn báyìí wọ́n yọ kẹ́lẹ́ jáde láti yàrá dádì tèmi. Kí ló lè fà tí wọ́n máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́? Ìyẹn ní pé tó bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ilẹ̀kùn gbọ́dọ̀ pariwo ẹsẹ̀ ò gbọ́dọ̀ dún. Ló lè farú nǹkan mẹ́rin tí ó bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ́ lọ. Definitely o máa ní nǹkan tí mọ́mì tó lọ sọ fún dádì. Mo ń bọ̀. Mo lọ. Mo lọ bá mọ́mì ni náà mo fẹ́ lọ wádìí bó ṣe ṣẹlẹ̀ gangan nǹkan tó fà á tí mọ́mì ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ àárín yìí ṣé kò yẹ kí n mọ̀ ni. Tílẹ̀ obìnrin kìíní tá máa ń gbọ́ sí èmi tí mo ti gbé kí n dására látàrọ̀ nǹkan kí ni kí n ṣe kí n ti wúkú kí n ti bẹ́ dànù. Listen ọmọ wọn máa ṣẹlẹ̀ má lọ má sọ fún anybody pé nǹkan ṣe nìkan jókòó dọ̀la tó bá dà ọ̀la máa yanjú ẹ̀. Penny jẹ́ kí n lọ lálẹ́ ìjọta bá rí ibi níbí ń wọlé mọ́ ọ̀fà mi lè ráyè lára la máa jí kúrò lẹ́nu we both know that jẹ́ kí n lọ yanjú ẹ̀. má èmi kọ́ mo sọ fún ẹ. Mommy! Grandpa! Ayé rẹ̀ wá, ayé rẹ̀ yìí, ayé dò bìrìbìrì, ọwọ́ ayé gùn inú ayé jì, ayé òye èèyàn, obìnrin láyé, ayé fòyí, obìnrin láyé, ayé ìró òtó. Ayé rẹ̀ wá, ayé rẹ̀ yìí, ayé dò bìrìbìrì, ọwọ́ ayé gùn inú ayé jì, ayé òye èèyàn, obìnrin láyé, ayé fòyí, obìnrin láyé, ayé ìró òtó.
mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró tó. ìbẹ̀rẹ̀ ayé ọwọ́ ẹ ló wà ìwọ lólùkù ohun gbogbo ẹni ń gbáyé kò mọ̀ dí ayé elédùwà ìwọ nìkan ló mọ̀ o. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri ọwọ́ ayé gùn inú ayé jì ayé òye èèyàn obìnrin láyé ayé fòyí obìnrin láyé ayé ìró tó. orí mo gbé wáyé ẹlẹ́dàá bá ń ṣọ́ àyànmọ́ mi mọ̀rímọ̀ mi pé kí n má ṣìrìn kórí mi máa bàjẹ́ òye. ayé rẹ̀ wá ayé rẹ̀ yìí ayé dò biribiri.